Hèyé! Ikú yìí ò ṣeré o. Ikú yìí dóró, ó sì ṣèkà, ó ṣe dáadáa rárá. Ikú fẹni ìkà sílẹ̀, ó mólóore lọ. AKEEM Alámùtú, tí gbogbo èèyàn mọ̀ sí Bàbá Ìbà, tó sì jẹ́ àgbà nínú ká ṣe sinimá àgbéléwò àti torí ìtàgé, tó sì jẹ́ igba ojúmọ́. AKEEM Alámùtú, Bàbá Ìbà, ó jáde láyé o. Lénìí tí ń ṣe Monday 18th of September 2023 la gbọ́ wípé bàbá yìí ó ṣe àìsàn ráńpẹ́ lẹ́yìn ìgbà tí ẹbí àti ará tí wọ́n ti dùú tí wọ́n gbé lọ sílé ìwòsàn, ṣùgbọ́n ó ṣeni láàánú wípé àìsàn lásán la rí wò, Ọlọ́run nìkan ló ń rí tọlọ́jọ́ ṣe. Kò sí ẹni tó rí tọlọ́jọ́ ṣe rárá. Tí eléyìí bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin já sí orí ìkànnì yìí, The Voice TV Africa, ẹ dákun ẹ click lórí subscribe button kẹ́ lè continue láti máa jẹ̀gbádùn ìròyìn ọlọ́kan-ò-jọ̀kan tó jẹ́ yàjóyàjó tó ń ṣẹlẹ̀ láwùjọ wa, pàápàá eléyìí tó ń ṣẹlẹ̀ láàrin àwọn gbajúmọ̀ òṣèré àti àwọn olórin. Tí mọ̀ pé iṣẹ́ wa ni, owó wa ni, kì í sú wa, kì í sì rẹ̀ wá, tí wá sì yàtọ̀ sí tàwọn oníwótò wóró. Ẹ subscribe lẹ́ẹ̀kan sí. AKEEM Alámùtú jẹ́ àgbà olóye, ọlọ́gbọ́n, ọmọlúàbí nínú ká ṣe sinimá àgbéléwò àti torí ìtàgé àti torí ayélujára, tí máa ń kọ́ ọmọ Yorùbá láṣà, lọ́gbọ́n, níṣe tó jẹ́ ti Yorùbá. Àgbàlagbà ni AKEEM Alámùtú nínú Yorùbá film industry. Kò sí ẹni tó lè rọ́ sẹ́yìn nínú Yorùbá film industry. Ṣùgbọ́n ní yàjóyàjó bá a ṣe gbọ́ ní ìròyìn tó kàn wá lára, AKEEM Alámùtú, Bàbá Ìbà, ó mà ti gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra, ó ti jáde láyé o. AKEEM Alámùtú ti kú. Ikú yìí ò ṣeré o. Kinní kan abara dúdú họ́họ́họ́ ó tún ti mú Alámùtú lọ. Ṣé ikú Mohbad la gbọ́ tá à ń bara jẹ́ tí gbogbo ìlú sì kan bóbó? Kò pẹ́ sígbà náà rárá, ìyàwó ọ̀kan nínú àwọn tó tún jẹ́ gbajúgbajà nínú ká ṣeré, ká ṣe sinimá orí ìtàgé àti àgbéléwò, Lékan Ọlátúnjí náà jáde láyé. Ó gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra ní ọjọ́ Sátidé tó kọjá. Ìyẹn náà wà ńlẹ̀ tí gbogbo àwọn èèyàn sì ń kọ háhàhá. La tún gbọ́ ti bàbá Alámùtú. Ẹ rí i pé ilé ayé yìí ó ti wá di ẹlẹgẹ́. Ilé ayé yìí ó mà ti fẹ́lẹ́ gan. Lára àwọn iṣẹ́ tí AKEEM Alámùtú ṣe sílẹ̀ kó tó kú, òun ni sinimá kan tí wọ́n ń pè ní Ẹni Ọlọ́run. Sinimá náà jẹ́ sinimá tó kún fún ọgbọ́n, òye, ìmọ̀ àti àṣà, tí ó sì kọ́ ọmọ Yorùbá ní ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀. AKEEM Alámùtú ló ṣe sinimá yìí. Àwọn àgbà òṣèré ilé wa ni wọ́n sì kópa níbẹ̀, bíi Ọdúnladé, Adékọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá yìí sì jẹ́ multi-million project tó sì kún fún ọgbọ́n àti àṣà wa. Ó dunni jọjọ láti kéde ikú AKEEM Alámùtú, Bàbá Ìbà, ṣùgbọ́n àìsàn láríwò, kò sẹ́ni tó rí tọlọ́jọ́ ṣe. Bàbá Ìbà, sùn re o. Má jọ̀kùn, má jọ̀kùló, ní tí wọ́n bá ń jẹ lájùlé ọ̀run, òun ni kó máa bá wọn jẹ. Ọ̀pọ̀ ọmọ ni wọ́n sì ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Ọmọ àti ọmọ-ọmọ, ọkùnrin àti obìnrin ni wọ́n ń dágbére fún ẹ pé bàbá, kó o sùn láyé olùgbàlà rẹ. Ṣùgbọ́n àdúrà wa fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí ni pé kí Ọlọ́run má fi ikú tó yáwọ́ pa gbogbo wa o. Àmọ́ ẹ jẹ́ ká máa jẹun wa dáadáa, ká máa jẹun wa déédéé,
ká sì máa ṣeré ìdárayá. Ní pàtàkì jùlọ, ẹ jẹ́ ká máa jẹun wa bíi pé à ń lóògùn ni, ká má bàa padà wá lóògùn bíi pé à ń jẹun. Lẹ́ẹ̀kan sí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tẹ́yin ń já sí ìkànnì yìí, ẹ click subscribe button kẹ́ ẹ lè continue láti máa jẹ̀gbáládùn àwọn ètò.